Yoruba nation now, no going back. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, a sọ fún yín. Ẹ̀rọ bẹ́ẹ̀ ń pé a kò ń pariwo yẹ̀yẹ̀ Òǹbàkà. Muslim ticket is a scam, is a slap on Yoruba nation, is a slap in the whole Yoruba, in the whole Nigerian country, is a slap as an ethics. À ń sọ fún yín, ẹ ṣì ń sùn, wàá tó yé yín tó bá yá, and I keep saying it, á tó yé yín. Nígbà tó bá dé pé wọ́n ń wọnú church tó ń sọ kẹ́ máa ti church pa, àbí wọ́n ń wọnú ibi táwọn ìṣẹ̀ṣe bá wà, tó ń sọ fáwọn ìṣẹ̀ṣe pé àwọn ò ní ìdí ẹ̀. Níní ló bá pè ní ìlú àwọn Fúlàní, wọ́n ń pè ní ìjọ 419. Ìgbà yẹn lè máa mọ̀ pé it's a slap on your face. This is grassroots awareness. Ṣẹ́yìn náà rí báyìí. Grassroots awareness for Yoruba nation. Òun ló ń lọ yẹn o. Grassroots awareness on Yoruba nation. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí gidi, ẹ jẹ́ ká jí gidi. Ẹ jẹ́ ká mọ̀ fájò dàbí ilé. Yoruba nation is the only hope for the less privileged. Yoruba nation is the only hope for the common people tó jẹ́ Yoruba tribe. Yoruba nation is the only hope for the freedom of our people. Ṣèyá ti gbé báyìí wá, à ń lọ sí grassroots. Ṣẹ́rí báyìí, ṣẹ́rí. That's the way we do it. For grassroots awareness, for the liberation of the Yoruba nation, and no going back. Ẹni tó bá ń sọ fún yín pé ẹ bá wọṣọ Yoruba nation máa gbé yín, ẹni ọmọ wọn tó ń sọ o. The only thing tó yẹ kó máa sink lẹ́yìn lórí ni pé 1999 constitution is a fraudulent constitution. 1914 amalgamation is a fraudulent document which was made by British colonies. So now, 100 years to kọjá, and we want our freedom. Ó ti kọjá ó ti lé, and we want our freedom. Yoruba nation, no going back. Ilẹ̀ Yorùbá ló ń pè bí. This is not Fulani land. This is not Hausa land. This is Yoruba land. And we have all right to clamoring for our freedom. So, inú grassroots, òun là ń lọ báyìí. Lábẹ́ lọ máa báwọn èèyàn wa, kọ́ máa gbọ́ nípa Yoruba nation. That's the only hope. And that's the only way we can do it. Láti lè gbó nùgbọ ẹrú. Yoruba nation, no going back. Ìgbówó òòṣà, iṣẹ́ ìtẹ̀síwájú olúwa mi. Lẹ́ẹ̀kan sí mi ọmọ ikọ̀ mi Ròmíyàn náà ni o. Yorùbá ilé ò ṣe Photoshop. Kò ṣe Photoshop. This is not Photoshop. This is live and direct. And for real. Yoruba nation. Ọ̀nà yé wa ló ń pè bí. So, bóyá jẹ́ nìyẹn o. No going back. Yoruba nation, no going back. Orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ní kíákíá.